jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ ká bára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ bírí àwọn pẹ̀gọ́pẹ̀gọ́ ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ bírí wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lọ́lẹ̀ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀gá lulẹ̀ olùwò Yorùbá bójú ọ̀gá gbolẹ̀ olùkú ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o tàbí ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ìjóyà. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la
ṣẹlẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọlọ́dà òru kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òtútà ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. yóò máa lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. láṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà. ó ṣe pàtàkì láti
láti rà á. ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni sista ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. àló tó gẹ́. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. ẹ máa rà ó. Mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn onílé kíbi tẹ́ bá wá káàkiri àgbáyé. Mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò lọ́mọdé lágbà lónílé lálejò tọ̀wọ̀tọ̀wọ̀ tèkútèkú tọ̀yọ̀tọ̀yọ̀ tìbàdàn tàkókò tìkálẹ̀ tó lájẹ́ tèkìtì tọ̀yọ̀tọ̀yọ̀. Mo kí gbogbo ipa pátá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ tètè bá mi ṣí ẹ prógrámù mo fẹ́ fún yín ní good news. Màá kò yan fún yín ni kò lè jáde. Ẹ tètè bá mi pín ẹ ṣí ẹ. Ẹ̀yin dáwọ́ orí Facebook ẹ ṣe kí ni ẹ pín. Ẹ wo àwọn kan gbìyànjú àti háàkì WhatsApp account mi lẹ́ni o. Ṣé mo ẹni prógrámù ẹni táìmù tí mò ń sọ̀rọ̀ yìí títí di ọ̀la WhatsApp mi ò wà available wọ́n ti háàkì ẹ o ṣùgbọ́n wọn ò rí lò orí ọ̀fẹ́ Ọlọ́run sì ni wọn ò tí ì rí gbégbá ìgbà pátápátá. So tó bá possible pé wọ́n rí lò tí wọ́n bá mẹ́sẹ̀gì ẹ lálẹ́ tó ń béèrè owó tàbí tó ń sọ tí ò yẹ kán sọ irọ́ ni o Ọmọlúkà ò rán anybody níṣẹ́ o. WhatsApp mi tó wà available for now òun ni second WhatsApp yìí tẹ́ ẹ máa ń pè sí òun ni mo pè sí that is 07046092484 lẹ́ẹ̀dì náà ni o tó bá ti máa fi di ọ̀la ó ṣeé ṣe kó ti wà available. So ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ o ìgbọ́ràn kò sàn ju ẹbọ rírú mo sọ tèmi tán ẹni tó bá létí kò gbọ́ èyí tó kù alágẹmọ ti bímọ ẹ tán àìmọjó òkú sọwọ gbogbo ni. Ẹ pín ètò yìí mo fẹ́ já yín sí good news tí n bá ń sọ fún yín pé Yorùbá nation máa bọ́ sí mo mọ tí mo rí tí mo fi sọ bẹ́ẹ̀. Tí n bá ń sọ fún yín pé Ọlọ́run mọ ọ̀nà tó fẹ́ gbà láti ṣiṣẹ́ mo mọ tí mo rí tí mo fi sọ bẹ́ẹ̀. Ọ̀nà tó bá wu Ọlọ́run ló lè gbà láti rí dájú pé ìran ọmọ Yorùbá bọ́ nínú ìgbèkùn. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní good news ó ti dé 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 òkú ọlọ́mọ ògẹ̀gẹ̀ la ó gbé òkú ọlọ́mọ ògẹ̀gẹ̀ la ó gbé òkú ọlọ́mọ ògẹ̀gẹ̀ la ó gbé òkú olówó ọdún mẹ́ta òkú olòṣì oṣù mẹ́fà òkú ọlọ́mọ àṣeéṣe tán ni o òkú ọlọ́mọ àṣeéṣe tán ni o ìyá Ìgbòho ṣá o àṣeéṣe tán ni o òkú màmá àṣeéṣe tán ni o àṣeéṣe tán lòkú màmá Ìgbòho ṣá. Oore àǹkárá tiwa rè àti lọ gbé yá oníkálukú ló mú tiẹ̀ lóríṣiríṣi aláyé pè wọ́n rẹ wá ìfẹ́ kan ọkàn kan ìrìn kan ọ̀rọ̀ kan ni mo fẹ́ mi ò fẹ́ kó pé méjì káǹkárá yín kó dọ́gba kí gèlè kó ṣe kí ni tó tún dọ́gba gèlè rèé àríkó lọ rí mi rí kọ́mẹ́ǹtì yín kẹ́ bá mi gbé kọ́mẹ́ǹtì yẹn wá rí kó lọ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ àwa tá a máa kọ àwa tá à ń ṣakọ burúkú rí kó lọ ayayayayayaya ó ṣìpù bàjẹ́ Ìgbòho ṣá Ọlọ́run fọgbọ́n kẹ́ ẹ Ọlọ́run yọ̀ǹda ọgbọ́n fún ẹ abẹ́ẹ̀rí mi very simple very cheap bó ṣe wà yìí very very cheap and cheap and cheap. Tó bá wà lẹ́kọ̀ọ́ má pè mí fún aṣọ tiẹ̀ o ìní dá sí o. Bọ́ wà nìbàdàn Abẹ́òkúta má pè mí o aṣọ ìdúró dáadáa gèlè ní ẹ pọ̀nlé má pè mí o bọ́ bá ń bẹ lábẹ́òkúta tàbí nìbàdàn
tàbí ní Ìlọrin tàbí lẹ́kìtì bàbá Èkìtì wà ń lọrin ẹ lọ ní Èkìtì ẹ lọ pé kẹbèrè ti yín lọ́dọ̀ ẹ̀. bàbá Ọ̀ṣun wà lọ́ṣun ẹ lọ bá kẹbèrè ẹ̀. Ìbàdàn wà ń bàdàn ẹ lọ bá wọn bàdàn. ẹ mọ́ dààmú mi ẹ dákun ẹbẹ̀ mo bẹ̀ yín o. ẹ̀yin tẹ́ bá wà lóńdó ṣe tẹ́ bá nídìí ẹ kàn sí mi àti kòdé. ẹ kàn sí very cheap. lọ́jọ́ pa mẹ́fà ló fẹ́ rà ìṣe affordable ìṣe affordable. pẹ̀lẹ́lẹ́yìn very simple very once ó cheap pa. brọ́dà wa kan wà lẹ́ni tó jẹ́ pé ó lóun ti ẹ̀fẹ́ kọ́kọ́ dúpẹ́ ọlọ́jọ́ òbí ni mo máa kọrin ọjọ́ òbí fún kí n tó wá fún yín ní good news. èyí gbogbo èyí ṣàjọjọ ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ èmi jẹ́ àkàrà ìdùn ẹ̀jọ̀ àkàrà ìdí fún ìjù wọ́n ní láwọn tó lọ mọ́ àkàrà ìwá ayé mi dára mo wá dúpẹ́ ayé mi dára mo wá dúpẹ́. ẹjọ́ bá mi kọ́mẹ̀ntì aṣọ ìdùn àbí òdùn ẹjọ́ ẹ má parọ́ ṣáṣọ ìdùn àbí òdùn ẹ wò ṣáṣọ ìdùn àbí òdùn gbogbo Yorùbá pátápátá aṣọ kan tá a máa lò ní gbogbo Yorùbá pátápátá àtàwọn tó ń bọ̀ láti Amẹ́ríkà àtàwọn tó ń bọ̀ láti Canada ní o àwọn tó ń bọ̀ láti Europe láti Asia anywhere in the world aṣọ kan ṣoṣo tá a máa lò rè kò pé méjì ọlọ́run ẹ̀rọ ọlọ́run fún ẹ lọ́gbọ́n o ti fọgbọ́n ṣe ọlọ́run àti ẹlẹ́yìn kalẹ̀ òǹrè mo ti gòdè ẹ̀yin tó Ondo State ẹ pọ̀ ọmọ lúkà kẹgbà ẹ wá tún gbọ́ o àwọn kan wà tó jẹ́ pé agbára ò sí tá a bá dẹ̀ ń lọ sí ibi ṣíṣe yìí àjọ máa kóra wa lọ ni ìwọ tọ́lọ́run bá fún lórí ọ̀fẹ́ rà á fún wọn kò burú bó jẹ́ ìgàn kan ló rà bí eléyìí kò sọ pé ó yá Ọmọlúkà ìgàn kan yẹn bá mi pín fẹ́yàn mẹ́ta 12 years ló wà bíi 12 ní Ọmọlúkà ó yá bá mi ra ìgàn kan yìí eléyìí lágbára gbígbẹ́ ẹyọ kan yìí pín fẹ́yàn mẹ́ta lọ́pàá mẹ́rin káwọn náà rí lò ọkàn wọn á súre fún ẹ ìka ò dọ́gba wọ́n fẹ́ ṣùgbọ́n ó lè má ṣàgbára Sámú Ọmọlúkà mo tún mọ ọgbọ́n tí mo fi ń ṣe àtúnbọ́ síbi àtúnka question síta àtún fáwọn tó bá tún yẹ ká fún ẹlòmíì lè má nílò ẹ á ní ó yá ẹ bá mi fún lágbájá èmi ti ra tèmi bó ṣe yẹ kó rí nìyẹn kó 20,000 fúnlẹ̀ Ọmọlúkà gbà ó yá bá ń kó bíi méjì àbí mẹ́ta ní eléyìí ó yá bá mi pín fáwọn èèyàn how much is 20,000 èlò ni owó tó fi ń jẹ bọ́gà how much is it so ẹjọ mo bẹ̀ yín ẹ ran àwọn kan lọ́wọ́ tí agbára wọn ò gbé bí 20,000 yẹn ṣe jẹ́ owó tó jẹ́ bíi chickeny change lọ́dọ̀ ẹ mílíọ̀nù ló jẹ́ lọ́dọ̀ àwọn kan wà tí wọn ò lè afford 1,000 naira they can't afford it but wọ́n lè afford 20 ó lè fún yàn ní 50 kó kàn júdà kó máa fẹ́ owó bẹ̀ bọ́lọ̀ ò ṣe dáyé nínú rẹ̀ kò dọ́gba ẹ wò eléyìí ga eléyìí tún tẹ̀lé eléyìí wá dúró eléyìí tún ṣe bẹ́ẹ̀ ni kó ga díẹ̀ eléyìí gan-an ló wá rí kutukutu ó sanra kò tún ga rí so bọ́lọ̀ ò ṣe dá ó ṣe lóríṣiríṣi ọ̀tọ̀ láti fi lè yé wa ní pé ayé yìí ò dọ́gba òun rèé Ìgbòho máa mi tìtì gbogbo àgbáńlá ayé ló bọ̀ Tinubu ń bọ̀ Tinubu ti ra àǹkárá tiẹ̀ tẹ́ bá mọ̀ ẹ lọ tètè mọ́ sí i bàbá mi Tinubu wọ́n ti ra àǹkárá tiwọn MC ti ra tiẹ̀ òkú gbogbo ọmọ Yorùbá ní gbogbo wọn nọ́mbọ̀ bẹ́ẹ̀ Wàsíù ní o Òṣùpá o Pàṣọ o Òbésèré o gbogbo wọn nọ́mbọ̀ òkú gbogbo wọn ni wọ́n á ṣe é gbogbo òbàjẹ́ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ má bọ̀ bẹ́ẹ̀ kó jẹ́ kájọ túbẹ̀ ṣe kájọ ṣe òkú ọlọ́mọ gẹ̀gẹ̀ la ó gbé òkú ọlọ́mọ gẹ̀gẹ̀ la ó gbé ẹjẹ́ fílẹ̀ síbẹ̀ kí má fi gba much time wa brọ́dà wa kan ṣọjọ́ ìdílé ní brọ́dà wa ọba lọ́la happy birthday to you ibi tó ti yẹ kí upload fọ́tò gbogbo ẹ̀ jáde ọba lọ́la wọ́n ti yá kí WhatsApp àkáǹtì mi so mi ò lè rí kankan ṣe níbẹ̀ yóò létí ni pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wo fídíò yìí lọ́wọ́ ẹ kàn bá mi ṣe happy birthday to ọba lọ́la personal assistant to bàbá wa professor Banji Akíntóyè òun náà ló jẹ́ bẹ́ẹ̀ bàbá wa professor Banji Akíntóyè personal assistant wọn ọba lọ́la òun ló ṣe birthday lénìí ẹ bá wa kí ẹ bá wa congratulate ẹ kàn kọ jáde pé happy birthday to you ọba lọ́la adúpẹ́ pẹ́ òkú ẹ ṣe ẹkùnlélẹ̀ kan sí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ fún yín
ìròyìn ayọ̀ ò là máa sọ ìròyìn ayọ̀ ò là máa sọ ìròyìn ayọ̀ ò là máa sọ pín program kí ló ṣẹlẹ̀ ìròyìn ayọ̀ ò là máa sọ ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok ìròyìn ayọ̀ ò là máa sọ tí ẹ fún mi ní róòsì mọ́ ìròyìn ayọ̀ ò là máa sọ everybody ti jápa wọn ti lọ múra ọdún ìròyìn ayọ̀ everybody jápa wọn múra ọdún kò sẹ́ni tó rẹ́dí àti anybody ní róòsì àníkẹ́ bó róòsì fún wa kẹ́ bó wa ní láyọ̀nù káwa gan kẹ́ ká tiẹ̀ jẹ́wò ká tiẹ̀ rí wò bá ká mọ bó ṣe rí. Ọmọjọlá DT, God bless you mami, thank you so much, thank you. Happy birthday Ọbalọ́lá, thank you so much. Now mo fẹ́ gbé news yẹn fún yín ìròyìn ayọ̀ ṣé rí ẹ wá ná ẹ̀yin ọmọ Yorùbá mo lè má pẹ́ lórí ètò lẹ́nu mo lè má pẹ́ ṣùgbọ́n ìwọ̀nba ìṣẹ́jú gbélé ń já tí mo fẹ́ fi sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ farabalẹ̀ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́ mi dáadáa ẹ gbọ́ because mo mọ̀ pé tí n bá sọ ẹlòmíà ní kò yẹ kó sọ o ṣùgbọ́n mi ò ń sọ ọmọdé tó bá jọ̀rọ̀ tí ò yẹ kó jáde mi ò ní jẹ́ kó jáde ṣùgbọ́n eléyìí mo gbọ́dọ̀ bẹ fún yín kẹ́ ẹ lè mọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń rẹ̀wẹ̀sì pé Yorùbá nation ò lè bọ́ sí Yorùbá nation ò lè ṣeé ṣe a kàn ń tẹ́ra wá jẹ ní a kàn ń dìsíbà ara wa ìtẹ́lòmíì ń sọ nìyẹn èmi fẹ́ garanti yín wípé ẹ̀rí tó dájú ń bẹ pé Yorùbá máa jáde kúrò ní Nàìjíríà mo rí nǹkan lónìí ẹ̀rù bà mí àyà mi já látàárọ̀ mo ń jó ní inú mi ń dùn ayọ̀ mi dẹ̀ ń kún pé yes tí Olúwa lò tolúwa láṣẹ tolúwa nìyí tolúwa lọ́lá tolúwa lògo Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ òun ló ní gbogbo ìyìn Abíọ́lá Akínọlá God bless you happy birthday Ọbalọ́lá personal stamp bàbá Akíntóyè wọ́n kí ẹ o wọ́n ló kú ọjọ́ bí o ṣeun àkáǹtì tí a háàkì gbogbo fọ́tò ẹ̀ orin tá a ṣe gbogbo ẹ̀ dábàá fún ó wà ń bẹ̀ àárí àyè upload ẹ̀ wọ́n ti háàkì àkáǹtì mo dẹ̀ ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà tó o bá mọ̀ pé o jẹ́ ojúlówó àbí ká tiẹ̀ create group fún wọn ni ìní gúrúùpù àwọn fọ́ǹsì míì kò sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tí ò ní gúrúùpù tó ń dẹ̀ tọ́jú tó ń tọ́jú àwọn tiwọn o ṣùgbọ́n èmi ò ní gúrúùpù tẹ́ bá fẹ́ àṣẹ mo fẹ́ kó tó táìmù tẹ́ bá fẹ́ sọjọ́ àbí kí n máa celebrate yín èrè ẹni tí mo lè ṣe fẹ́yìn nìyẹn Femzy thank you ní tí mo lè ṣe láti fi dúpẹ́ lọ́wọ́ yín nìyẹn ẹ mẹ́sẹ̀gì mi ẹ má wọrí máa create group máa pè ní Ọmọlúkà fans page Ọmọlúkà fans máa tó bá ní interest mi ní dédé àdé anybody síbẹ̀ tó bá ní interest máa gbé ẹ wọlé ṣùgbọ́n ẹ ti mọ̀ pé fẹ́ wá máa tọ́jú mi ni o ẹ fẹ́ tọ́jú mi ta ẹ tọ́jú mi pa ṣùgbọ́n mi ò fojú olóore egúgi o mi ì fojú olóore egúgi ẹni bá ṣoore fún mi máa mọ̀ pé ó ṣoore yìí sì máa gbàdúrà fún ìmọ̀ yìí máa fi gbogbo ọ̀nà yìí máa fi gbàdúrà fún mi tèmi nìyẹn ẹ tọ́jú mi pa ni èmi. Now listen to the good news ṣé kí n bẹ́ẹ̀ ṣé tí bá ti réyàn mẹ́wàá tó bá sọ pé bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ jáde fún mi ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ pé Ọmọlúkà bẹ́ẹ̀ ẹ ṣáà sọ pé bẹ́ẹ̀ ayayayayayayaya sọ pé Ọmọlúkà bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ la máa sọ ìròyìn ayọ̀ rẹ ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ la máa sọ ìròyìn ayọ̀ àwọn èèyàn tí ẹ jẹ́ kí n sọ tán wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ́ẹ̀ àfa àfọlọ́run sọ́mi ìyàǹdá ó ní bẹ́ẹ̀ Sàláwù Aládé ó ní bẹ́ẹ̀ ó di méjì Ìyálájé Olúmọrọ́tì bẹ́ẹ̀ ó di mẹ́ta àfa àfọlọ́run sọ ti sọ lókè ìwọ́kọ́ Femzy ọmọ ọpẹ́ ó ní bẹ́ẹ̀ ó di mẹ́rin Ọmọjọlá DT ó ní ó yá Ọmọlúkà bẹ́ẹ̀ ó di márùn-ún Femzy ó ti sọ lẹ́ẹ̀kan ẹ má gbé mi mọ́ra Azeez Ọmọ́táyọ̀ tí Amiyu bẹ́ẹ̀ ó di mẹ́fà Síkírù Azeez bẹ́ẹ̀ ó di méje àṣírí ìkọ̀kọ̀ Elédùmarè bẹ́ẹ̀ ó di mẹ́jọ Ọbaláńlẹ́gẹ́ Akínwándé bẹ́ẹ̀ ó di mẹ́jọ àbí mẹ́sàn-án ó di 9 Ilésanmí Ọbáfẹ́mi Julius bẹ́ẹ̀ ó di mẹ́wàá àbí ká gbé lọ 20 ẹ ti dá ẹjẹ bẹ́ẹ̀ fún yín mo sọ fún yín mo ní tá a bá máa gborílẹ̀-èdè yìí mo ní Ọlọ́run ló mọ ọ̀nà tó máa gbà tó fi máa
jẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn. Nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ jọ́nì yìí, tí mo kọ́kọ́ pàdé bàbá Professor Bánjí Akíntóyè, bàbá olóríire, bàbá gbogbo wa pátápátá, bàbá Professor Akíntóyè. Nígbà tí mo pàdé bàbá ní Ọmọlúkà, ó ní dá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ó ní ìrìn ni wọ́n ń pè ní acclamation. Kí ni mo pè é? Acclamation. Ọ̀dọ̀ bàbá ni mo ti gbọ́ òyìnbó yẹn, màá kà jáde fún ìtumọ̀ ẹ̀. Acclamation. Òyìnbó pọ̀ lábẹ́ ọ̀run. Acclamation. Acclamation. Bàbá ní tá à ń ṣe yìí náà ń pè ní acclamation. Mo wá fẹ́ wò túmọ̀ acclamation ẹ̀ tó ibi kan tí ẹ̀ rántí ẹ̀ mọ́. Olúwa o. Akla, mi mà rí akla. Acclamation. Okay. 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 Ẹ má bínú, mi ò gẹ̀ẹ́tì ẹ̀, ó ti pẹ́ tí mo ti lọ fún gbẹ̀yìn, Ọlọ́run àkómi Ọmọlúkà. Acclamation. Kí ni túmọ̀ acclamation ni pé kéèyàn polongo nǹkan fáyé, that is what acclamation is all about. Bàbá ni this is what we are doing now. We are making acclamation of our dear country. Láti bí ìgbà yẹn a ti ń pariwo, a ti ṣe rally, ọmọdé yẹn mọ́ jáde àjọ ṣe rally. Àwọn tí ò lẹ́nu láti sọ̀rọ̀ wọ́n jáde láti ti ọmọdé yẹn mọ́ lẹ́yìn pé we will give you support. Láti ìgbà yẹn la dẹ̀ ti ń pariwo, tá a ti ń kéde pé ẹ gbọ́ ẹ gbà, Yorùbá nation lọ́nà, kò sí ọ̀nà míì ju ìrìn àjò Yorùbá nation. Mo fẹ́ sọ àṣírí fún yín lẹ́nìí. Good news débi gbọ́, mo fẹ́ bẹ̀ fún yín. Màá bẹ̀ ní o, number one, ìrìn tí mo rìn lẹ́nìí, ẹni tí mo lọ bá tó pè mí pé ẹ ló máa bọ̀, mo fẹ́ rí ẹ, mi ò ní dárúkọ ẹ̀. Number one, torí tí bá dárúkọ ẹ̀ gbogbo yín nínú yín máa dùn. Number two, ọ̀pọ̀lọpọ̀ ló máa dáòtù pé ó lè jẹ́ irọ́ ló ń pa, mi ò ní dárúkọ ẹ̀ for security reason. That is number one. Number two, ẹni tí mo tún wá débẹ̀ tí mo tún bá tó tún jẹ́ ìlú mọ̀ọ́ká lẹ́nìí, mi ò ní dárúkọ ẹ̀, ó jẹ́ number two. Ṣùgbọ́n màá sọ tí mo gbọ́ lẹ́nu wọn, màá sọ jáde fún yín níwọ̀nba tíntín lẹ́ni màá dẹ̀ bẹ́ fún yín bẹ̀. Torí ìta bá fi pamọ́ òun náà ń pè láṣìírí, mi ì ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀kẹ́ gbọ́. Màá rọra yan, mo fẹ́ yan fún yín kẹ́ ẹ bá lè mọ̀ pé Yorùbá nation ò kú. Ẹ̀yin tẹ́ ń rẹ̀wẹ̀sì, ẹ̀yin tẹ́ ń sọ pé ó ti sún mi, ó ti rẹ̀ mí, lóòótọ́ tẹ́ bá wo bí nǹkan ṣe lọ, ó lè sún yín, ó lè rẹ̀ mí. Tẹ́ bá wo ìwà táwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń hù, àwọn kan ní omi sọ pé ẹ má ṣírò mi mọ́ wọn gbá sọ pé tó ń wò, èmi ò hùwà pálapàla o, mi ò lè hùwà bàtàbàtà, mi ò hùwà sámàyàmá, torí mo mọ tí mo gbé dání o. Tẹ́ bá wo ìwà táwọn kan hù, á sùn yín, ẹ sọ pé ẹ ṣe mọ́. Láàárín ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ kan tó kọjá yìí, ẹ̀yin tẹ́ ẹ pè mí, ẹ mọra yín, mi ò ní ìdàtí máa sọ pé lágbájá tàbí tàbí tọ̀hún, ẹ mọra yín pé lóòótọ́ mo wà lára àwọn tó pè é. Ìwọ tó sẹ́ndì mẹ́sẹ̀jì ó mọra ẹ pé mo wà lára àwọn tó mẹ́sẹ̀jì ẹ̀. Tẹ́ ẹ sọ pé nǹkan ṣe èyí ó ti sún mi, ẹ lágbájá àti lágbájá, tàmẹ̀dù àti àkàṣègbè, ó ti ẹ̀ fi wọ́n ti ń ba tí òyìn jẹ́, wọ́n ti ń ṣe kìíní kan, ó ti ẹ̀ sún wa, ẹ mọra yín. Ó lè sún yín, ṣùgbọ́n ẹ ronú wípé ìrìn àjò yẹn kì í ṣe téèyàn, tọlọ́run ni. Nǹkan tó bá dẹ̀ ti dáa, òun ni ọ̀tá máa ń fẹ́ láti bàjẹ́, wọ́n á fẹ́ dàrú. Kò dẹ̀ sẹ́ni tí Sátánì ò lè lò láti da ìrìn àjò tó dàrú. Àdúrà tèmi ni pé kọ́lọ́run má jẹ́ kí kó má fàyè lẹ̀ kí Sátánì ríbi lò láti bá ìrìn àjò yìí jẹ́. Mo bẹ̀ Ọlọ́run, ìwọ náà lè bá àdúrà gidi ni o, it's a prayer point tó lágbára, pé Ọlọ́run o,
má fi mí sílẹ̀ kí èṣù tàbí sátánì kó rí mi lò gẹ́gẹ́ bí ohun èlò láti ba ìrìn àjò yìí jẹ́ tàbí láti dàrú. Àdúrà tó gbọ́dọ̀ bá ní tó bá gbàgbọ́ nínú ìrìn àjò Yorùbá Nation, èmi gbàgbọ́ nínú ẹ̀, mò ń gbà á, má dẹ̀ máa gbà lọ ni. So tó o bá ro bó ṣe ń lọ, o ò ní fẹ́ tẹ̀síwájú mọ́. Ara wọn tó ti drop tó ń tẹ̀lé àwọn òní stress mọ́, wọ́n wà dáadáa. Àwọn mi ò tiẹ̀ tó bá pè wọ́n sọ̀rọ̀ Yorùbá Nation, wọ́n á kàn pretend fún anybody. Lọ́kàn wọn kò sí inú ẹ̀mí. Ó wà. Ìdí tí mo ṣe fẹ́ gbé àṣírí ìdí ẹ̀ fún wọn nìyí. Má bẹ́ẹ̀ fún yín ni. Bàbá ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ la máa sọ. Má bẹ́ẹ̀ fún yín o, ẹ gbọ́. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Mo ti sọ mi ní dárúkọ. Ṣùgbọ́n màá pa bí òwe, màá pa bí ẹnà, màá fọ bí ẹnà, màá pa bí òwe fún yín kẹ́ lè mọ ibi tí mò ń lọ. Number one, mo sọ̀rọ̀ fún yín lọ́jọ́ ọjọ́ sí. Mo ní Yorùbá Nation yìí, Ọlọ́run mọ ọ̀nà tó máa lò. Àwa yìí tó ń lò lọ́wọ́lọ́wọ́, ó mọ tó lò wá fún, ó mọ iṣẹ́ tó gbélé wa lọ́wọ́. Ṣùgbọ́n Ọlọ́run mọ ọgbọ́n dáadáa tó bá jà wá iná ló máa lò, tó máa gbágbára wọ̀. Tá a máa fojú gbogbo ẹ̀kọ́ tá a máa ja ìjà yìí tó fi máa bọ́ síbi tó yẹ kó bọ́ sí. Ọlọ́run ló mọ bó ṣe fẹ́ ṣe. Now, níbi tí mo wọ̀ lẹ́nìí, mi ò ever expect pé nìyẹn máa pè mí. Torí mi expect yẹn. Ẹni tó pè mí, olóṣèlú ni o, ọba ni o, ọba aládé, olóṣèlú, ọba, ọba aládé tó lórúkọ, tó lókìkí ló pè mí o. Ó tún tó lóṣèlú pẹ́pẹ́ kí wọ́n mọ̀ gbé bẹ́ẹ̀ ní torí ẹni tẹ́mi mọ̀ mi. Ṣùgbọ́n kì í ṣe èèyàn játijàti ní ilẹ̀ Yorùbá, kì í ṣọba yẹpẹrẹ. Kì í ẹ má lẹ́rẹ̀ kí wọ́n yá gbẹ̀gbẹ̀ wọ́n sábà ní ẹ kàn máa gẹ̀ẹ́sì ni àbúrò Oǹdó State ní tàbí Èkìtì tàbí Ọ̀ṣun tàbí Ọ̀yọ́. Ẹ kàn máa gẹ̀ẹ́sì ni, mi ò ní sọ orúkọ ẹ̀ fún mi. Torí ibi tí wọ́n bá ń pè ní àgbà, àbí báwo ni ṣe ń pòwe yẹn, ibi tí wọ́n bá fi ń sórí wọn ò fi ń tẹ̀lẹ̀. Ìta bá fi pamọ́ ní jẹ́ àṣírí ní ìdí sọ. Nígbà tí mo gbé fóònù tí mo rìsíìfù kọ, ẹ̀rù bà mí, mo ní kí ló dé, kí ló ṣẹlẹ̀. Kábíyèsí lọ́rọ̀ tẹ́ ẹ sọ ẹjọ́ ẹ dákun. Àwọn ọlọ́mọdúnkà máa bọ̀sẹ̀. Gbìyànjú kó dọ́dọ̀ mi. Gbìyànjú kó dọ́dọ̀ mi. Ẹyọ ọmọ Yorùbá, ẹ fọkàn yín balẹ̀ sẹ́yìn Ọlọ́run. Yorùbá Nation máa bọ́ sí, kò sí anybody fẹ́ yìí. Ìròyìn ayọ̀ la máa sọ o, ìròyìn ayọ̀ la máa sọ. Bọ́bà, èmi náà bá wà tí mo wò sí, àbà kò sí kúta gbàgbà tá à ní bá tó porí ẹ̀ ń bẹ̀. Mo gbéra. Ibi tó bá lè là á bọ́mọ ọkùnrin. Wà mo bẹ́ sórí ẹṣin, ìtìkì. Mo kọjá sọ́nà. Mo débẹ̀. Mo ṣe kábíyèsí, mo mọ̀ ń sọ ilé fún yín ni, ṣùgbọ́n mo ń garantí kàn gẹ̀ẹ́sì ní ẹ̀mí mọ́ ni. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá, ìdí tí mo ṣe ń sọ, mo ń sọ ni kí ẹ̀yin tẹ́ ẹ ti ń bọ kànjẹ́ tẹ́lẹ̀ kẹ́ lè mọ̀ pé tó o bá dúró sáyé ẹ̀ sí, àwọn kan ń bọ̀ wọ́n á tì ẹ́ kúrò bẹ́ẹ̀. Tó o bá dúró dáadáa, wọ́n á tì ẹ́ kúrò, wọ́n á take over, wọ́n á tún kọjá ẹ kàkàràkà. Pẹ̀lú tẹ́tí mi gbọ́ lẹ́nu tí mo fojú mi rí. Dúró tó bá wà ní Yorùbá Nation, tètè dúró dáadáa, dúró pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan tó fi dúró yẹn. Tó o bá dúró dáadáa, mo ń sọ ilé ìfún ẹ pẹ̀lú ìdánilójú ni. Àwọn kan ń bọ̀ bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ ti fẹ́ dé tán, wọ́n á tiẹ̀ dànù pé ọ̀rẹ́dùn àwẹ̀ ò dúró dáadáa gẹ́rara. Wọ́n á tiẹ̀ dànù, wọ́n á ti kó bá. Ẹ wá mọ tó wá fọ́nì tó jọ mí lójú. Lílọ tí mo lọ kì í ṣe wípé ẹni tí ó wá bẹ̀ kì í ṣe pé kò sọ fún ẹni yẹn, kò dẹ̀ sọ pé mi o, kì í ṣe pé a jọ mọ̀ pé a jọ pàdé. Mo tún wá pa ẹni yẹn tó wá ìrìn mi wá ṣe déédéé àsìkò náà. Ẹni yẹn tó wá jẹ́ ìlú mọ̀ọ́ká nílẹ̀ Yorùbá. Ẹni tí gbogbo ayé tún mọ̀ mí. Ó kàwé, ó tún mọ̀yàn.
olóṣèlú tún ni bó tẹ̀ jẹ́ pé kò ṣòṣèlú má kọ̀ náà ṣùgbọ́n olóṣèlú ni ó tún mọ̀yàn ó lórúkọ. ẹ̀yin ọmọ Yorùbá mo kí wọn mo jòkó ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ẹ fẹ́ gbọ́ ni ìlú jẹ́ fún yín màá kàn rọra yán díẹ̀ fún yẹn ni ọmọ àgbàlẹ̀ ni mo sọ kẹ́ ẹ bá lè mọ̀ yí pé ó tọ́ kó o tètè gbọ́ kó o dúró síbi tó o bá wà tó o bá ṣeyèméjì tó doubt tí ó lè dúró tàbí kò lè dúró mọ́ yá Yorùbá ní sọ́ọ́ ti sún mi jọ ìwà tó wù yẹn tó o bá fi tí wọn ṣe àwọn adánidúró tó ní gbèsè ni wọn àwọn abatẹnijẹ́ ni wọn á bà gbogbo ìrìnàjò yẹn jẹ́ mọ́ ẹ lọ́wọ́ ìwọ fúnra ẹ wàá yẹ̀ kúrò níbi tí ò yẹ kó yẹ̀ kúrò lọ dúró lórí ẹsẹ̀ ẹ máa wo wọn ẹni tó ń bá nájà ní kó o wò dúró lórí ẹsẹ̀ ẹ. mo ń garanti ẹ ṣe ẹni nínú ìrìnàjò yìí bẹ́ẹ̀ pẹ̀lú tí mo rí lè ní tí mo gbọ́ lè ní mi ò rẹ́dí àti fẹ́ẹ́ bọ́dí ìjà mọ́ gbogbo àwọn tó wà níta tí wọ́n pariwo wọn Nàìjíríà tó ò bá ti kọlu aláyé mi òòṣà babadami tó ò kọlu bàbá Akíntóyè honestly speaking ara tó bá wù wọn kan dá mi ní bẹ́ẹ̀ ní bọ́dí ìjà mọ́ mi ní kọlu ẹnikẹ́ni mọ́ ìkúkú kọlu yàn tẹ́lẹ̀ náà yín followers mi ṣé mò ń kọlu yàn ní ẹ̀gbọ́n mi ìrẹ́dí àti bẹ́ẹ̀ ní bọ́dí ìjà mọ́ máa rọra ṣe bẹ́ẹ̀ mọ́ wò ni. Honestly speaking pẹ̀lú tí mo rí tí mo gbọ́ lébi mi ìrẹ́dí àti kọlu ẹni bọ́dí sáà má kọlu aláyé mi má ṣe pè fún má pè lórúkọ tí ò yẹ kó pè é torí dàda ò lè jà ó lábúrò tó gbójúlé òun lọ̀rọ̀ àwa fọlóyè Sunday ọmọdé ẹ mọ bó tiẹ̀ jẹ́ pé dàda tiẹ̀ ó tọ́jà ara ẹ̀ ń jà o ẹ má sì mí gbọ́ ó tọ́jà ara ẹ̀ ń jà ṣùgbọ́n èmi gbà gẹ́gẹ́ bíi lídà tèmi aṣíwájú tèmi ni tó o bá ta fẹlẹfẹlẹ sọmọdé ẹ máa wọ̀n fún ẹ wọ́n á wọ̀n fún ẹ ní lẹ́kùnrẹ́rẹ́ ṣé ó yẹ yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé n tí mo gbọ́ lè ní ẹ pé kí ní ìfẹ́ n tí mo gbọ́ ó fi mí ní ọkàn balẹ̀ ẹjọ́ ọmọ Yorùbá pé ìrètí tó dáa láìpẹ́ yìí ẹ máa rí àrà ńlá tó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ǹtẹ́ expect ǹtẹ́ ẹ̀ lérò ó máa jáde tẹ́rù máa bá onílé àbá àlejò nílẹ̀ Yorùbá ẹ gẹ́tọ̀rọ̀ mi ǹtẹ́ expect tẹ́ ẹ̀ believe bó lè ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó bá wá ṣẹlẹ̀ àwọn tẹ́ ẹ máa bá nídìí ẹ̀ àwọn tẹ́ ẹ̀ believe bó lè ṣe ni ṣé mò ń lálàá ni irọ́ ni lágbájá ń pa irọ́ ni tàmídó ń pa àwọn ẹ máa bá nídìí ẹ̀ ẹ̀rù á bà yín bẹ́ẹ̀ ni mo sọ ṣé rí gbogbo ẹni tẹ́ bá rí fídíò mi wò pàápàá tó bá jẹ́ mídíà bíi tèmi má bu ẹnikẹ́ni sẹ́ má jà lọ wá nǹkan míì sọ̀rọ̀ lé lórí ṣe prógrámù kẹ́kọ̀ọ́ kó àwọn èèyàn nípa àwọn resources àwọn àǹfààní tá a máa jẹ́nu Yorùbá nation má jà má búyàn má kọlu yàn and wọ́n ní politics is a game of throne àbí it's a game of numbers o ti gbé game of throne o ti gbé politics is a game of numbers we need people lóòótọ́ làwọn àgbàgbà sọ pé èèyàn péréte ló ń ṣe ìlú ìgbọ́ èèyàn péréte ló ń ṣèlú wọn ò sọ pé èèyàn kan o wọn ò sọ pé méjì o wọn ò sọ pé mẹ́ta wọ́n ní èèyàn péréte kí ni ìtumọ̀ èèyàn péréte mí ni èèyàn tó pọ̀ náà mẹ́ẹ̀. Compared to the population of Yoruba people, kí ni péréte mean? We are talking of maybe 1% or 2%. Ní péréte nínú population ọmọ Yorùbá, a máa sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ péréte, á jẹ́ pé à ń sọ̀rọ̀ méjì or mẹ́ta 2 or 3% of the total population. Òun ni péréte ibẹ̀. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ 1% ọmọ Yorùbá. Tá bá sọ pé Yorùbá kan náà maybe we are 50 million kó pé bẹ́ẹ̀ ni o tá bá sọ pé a jẹ́ 50 million kí ni
kí ni 1% 50 million, that is 500,000. ẹ jọ̀ọ́ mo bí yín ni o, gbogbo àwa tá à ń jáde tá à ń pariwo Yorùbá nation lẹ́nu, àwa tá à ń jà ni o, mi sọ àwọn tí ò jà tí wọ́n wà ń ta o, ṣùgbọ́n tán nífẹ̀ẹ́, àwa tá a dìídì gbé dání tá à ń pariwo ẹ̀, tá à ń rìn sókè sódò, tá à ń lọ sọ́tún lọ sósì pé Yorùbá nation must stand. ẹ jọ̀ọ́ sáà pé 500,000 mo bí yín ni o, àti ìpè lóńdó ṣe tabako gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation tabakóra wa jọ tó 10,000 lóńdó state. lẹ́kìtì tabakóra wọn jọ wọn ò tó 10,000, lọ́ṣùn wọn ò tó 10,000, lọ́yọ̀ọ́ àtó 10,000, ní Ògùn state wọn ò tó 10,000, lẹ́kọ̀ọ́ wọn ò tó 10,000, orí gbogbo ẹ̀ papọ̀ kò tí ì wọ 50. káwọn tó wà lábúròdù mọ́ tán bá ṣírò àwọn tó wà lábúròdù gan tán bá kó gbogbo wọn jọ lamẹ́ríkà Canada gbogbo ẹ̀ tán kó jọ tó 200,000 gbogbo wọn together. ẹ má jà tara wa jẹ, tẹ́nìkan bá ń tan èmi ò kì í tan àbẹ́là. èèyàn péréte ló ń ṣèlú, èèyàn péréte ló ń gbàlú, òótọ́ ni, ṣùgbọ́n ṣé àwa tá à ń pariwo Yorùbá nation ṣáà ti tó péréte? ìbéèrè tó yẹ ká bíra wa nìyẹn. ẹ jẹ́ ká stop àti bá àwọn èèyàn jà, bá lágbájá jà, bá dàmẹ̀dù jà, òpin gbọ́dọ̀ dé bá o, òpin ó gbọ́dọ̀ dé bá gbogbo ẹ̀ pátápátá. tá a bá ṣe báyìí kò síbi tá à ń lọ. mo ní mo gbọ́rọ̀ lẹ́nu èmi fúnra mi wá understand pé mo ti èmi gan ṣe mistake honestly. ẹ jẹ́ bẹ́ àṣírí kan fún yín náà tẹ́ ẹ ti mọ̀ tí mo dẹ̀ ti sọ rí. ṣé ẹ rántí ọjọ́ tí mo lọ sí Kàrẹ́? ǹjẹ́ ẹ rántí nǹkan tó lórí yẹn sọ? ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe olówù wá olórí mi o, ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó wù wá, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣẹ́pẹ̀ fúnra yín tẹ́ ẹ̀ bára yín jà yẹn ó lé wa sẹ́yìn, ó pèsè wa hàn. ọ̀rọ̀ ni mẹ́sẹ̀jì ni lọ́jọ́ náà, ṣùgbọ́n ẹ̀ ní wò ẹ̀ ní tẹ̀lé torí àwọn fúnra wọn inú bí wọn. Sẹ́mọlúkà nìkan ló wà bẹ́ẹ̀ ni, ẹnìkan yìí jẹ́ kílẹ̀ fẹ̀ ṣé òun nìkan ló mọ̀ ọ́n ṣe ni, òní jẹ́ kán lísì kan gbọ́ kán mú eléyìí tó jẹ́ ẹ̀kọ́ sense tó wà nínú nọ́sẹ̀sì yẹn kan rí mú. bó bẹ́ẹ̀ ṣe ń ṣe wù wá Yorùbá nation wù wá adẹ̀fẹ́ ṣe, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń kọlura yín, bẹ́ẹ̀ ṣe ń ṣẹ́pẹ̀ fúnra yín, bẹ́ẹ̀ ṣe ń gbéra yín ṣe kò jẹ́ ká fẹ́ ṣe rárá. ó lé mi sún sẹ́yìn. olórí kan ló sọ bẹ́ẹ̀ tí gbogbo yìí fojú yín rí. ẹ wo ó wà ní YouTube ní fídíò wà bẹ́ẹ̀, ẹ lọ wò. That was last year. in tí mo rí lẹ́ni tí mo gbọ́ yẹn mo sọ fún yín kàtíkóríkàlì ó jẹ́ kọ́kọ́ mi balẹ̀ pé Yorùbá nation máa bọ́ sí i. ṣùgbọ́n mo sọ níbẹ̀ clearly that kò sí o àní fòdọ̀wọ́ wa o, iṣẹ́ a máa tẹ̀síwájú. ẹ gbà bẹ́ẹ̀ àmúra ẹ̀ pẹ̀lú ṣíṣe tó tí ìyẹn bá ti kúrò iṣẹ́ bẹ̀rẹ̀ wàláì. èmi kan ti jòkó mo ti ro many things kí ṣíṣe tó lóye yìí tó bá ti lè kúrò òrè aṣọ èrè tá a bá ti lè sìnkú màmá yẹn tó tí màmá lọ sinmi lọ́kàn àyà olùgbàlà rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ o. mo sọ bẹ́ẹ̀ fún yín. iṣẹ́ ṣe kí ni iṣẹ́ bẹ̀rẹ̀. ìdí ni wípé Yorùbá ní bọ́wọ́ èèyàn ò bá tí ì tẹ èkú àdá kì í béèrè ikú tó pa bàbá o. àsìkò àti sinmi kò dẹ̀ tí ì tó. bàbá yẹn kọ́ lórí ó ní Sátánì kò sinmi ọmọ Yorùbá ń sinmi. Sátánì kò sinmi ọmọ Yorùbá ń sinmi. ọmọ Yorùbá o ẹ di àmúre, àwọn ọ̀tá wa kò ní ìsinmi. wọn ò ní sinmi. They don't rest. They plan on every second bó ṣe máa kọ́ńkà ilẹ̀ Yorùbá. tó bá wọ́n plan strategy báyìí, wọ́n plan strategy míì báyìí, wọ́n gbélé náà báyìí, wọ́n gbé míì báyìí, wọ́n pọ̀ ẹ̀ ni wọ́n ń gbé tán lò. eléyìí tó bá ti jẹ́ ó jẹ́ nìyẹn. gbogbo ẹ̀ ni wọ́n gbìyànjú. wọn ò sinmi, they don't rest.
owó everything náà dẹ̀ fi ń bá research ọgbọ́n táwọn lè dá táwọn lè ṣe láti rí i pé àwọn borí ìran ọmọ Yorùbá gbogbo ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ lé lórí lójoojúmọ́ they don't rest ẹ̀yin dẹ̀ fẹ́ sinmi ẹ káwọ́ lẹ́rán ọmọ Yorùbá ẹ jẹ́ tètè jíjí òdodo ọmọ Yorùbá ò ẹ di àmúre àwọn ọ̀tá wa kò ní ìsinmi wọn ò sinmi reality mo gbà fún yín they don't rest ẹ̀yin ilẹ̀ fẹ́ sinmi ní sinmi o tá a bá ti ń parí ṣíṣe olóyè tìyá wọn tá a fi erúfẹ́rú fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ tá a fi ekuru fún ekuru ẹ gbà bẹ́ẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ni kò sẹ́ni tá a dábì dúró iṣẹ́ bẹ̀rẹ̀ mo bọ́ sáàrin ìlú iṣẹ́ bẹ̀rẹ̀ ẹ bá fẹ́ ni kó darapọ̀ mọ́ mi ẹni tí ò bá fẹ́ kó fi lẹ̀ iṣẹ́ mi bẹ̀rẹ̀ ni mo bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín pẹ̀lú tí mo rí lè níṣẹ́ ọ̀rọ̀ Yorùbá àbí kí n tẹ̀ dárúkọ gan ni kí ló fẹ́ fi ṣe kí ni fi ṣe èèyàn ìní dákọ̀. Bàbá yẹn rí mi pé eléyìí ṣe é sọ̀rọ̀ fún ló ṣe pè mí ẹ má jẹ́ kí n bára mi kù kò tọ́ mi ì ní sọ ṣùgbọ́n mo gbọ́ pé mi ì ní sọ fún ẹ ọmọ àgbà ni mí. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ a máa gba Yorùbá ní sọ a máa jáde ẹ kan pẹ̀lú tí mo gbọ́ lẹ́ni ẹ kàn rí Nàìjíríà pé wọ́n sì ń jẹ́ Nàìjíríà already ó ti pín ẹ jẹ́ kí n tún rọra yan fún yín mo gbọ́ clearly lẹ́ni it has pín already it is pín ó ti pín Nàìjíríà ti pín already àwọn kan òun ló ṣe àwọn wọn dì í mú ọwọ́ dẹ̀ ti ń ro wọ́n ní tí mo gbọ́ ni mo ti gbọ́n bẹ́ fún yín wọ́n dì í mú àwọn tó dì í mú pé àwọn ò ní gbà tó jábọ́ torí ọwọ́ wọn ti ń ro wọ́n tó o bá fi ilẹ̀ kó rọra yí sọ́tọ̀ọ̀tọ̀ wọn ló máa yí pa wọ́n láìpẹ́. mo gbọ́ màámi Ajífọwọ́bajé ẹ má disappoint mi o kí ló dé ẹ má disappoint mi jọ báwo lẹ ṣe máa ní kí n sọ ẹ̀yin á wá sọ àṣírí fún mi sì kí wá sọ jáde ṣé inú mi máa dùn èmi gan fẹ́ kí security kó láti fún mi ẹni kí n sọ̀rọ̀ tí bá sọ tí bá dárúkọ èmi fúnra mi gan mi ò ṣe é ṣùgbọ́n rọ́bà ọmọ àgbà lèmi náà yìí ní sọ ẹ gbọ́ àwọn tí wọ́n di Nàìjíríà mú ọwọ́ ti ń ro wọ́n tá ò bá tètè fi ilẹ̀ kó tètè jábọ́ kó ní kálukú pín sọ síbi tó bá fẹ́ pín sí ó máa yí pọ́n ló máa wó pa wọ́n láìpẹ́ bẹ́ẹ̀ ni èmi kọ́ mo Jésù olùgbàlà ó máa wó pa wọ́n láìpẹ́ yìí òun ló ṣe dì í mú ọ̀rọ̀ pọ̀ ṣá I don't know how to put it a sọ̀rọ̀ wọ́n tún àṣírí dé ọ̀rọ̀ àwọn bíríìtì kó wọ́n tún fún mi ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ ni mi lè sọ ọ́ William Zopoli ẹ ṣe sùúrù ẹ mọ̀ wọ̀rí ní ìmọ̀ ẹ dákun ẹ ṣe sùúrù yìí máa sọ̀rọ̀ lórí rẹ̀ nígbà bá yá ẹ jẹ́ n parí bí mò ń sọ náà. ó máa wó pa àwọn ọ̀tá ìran ọmọ Yorùbá láìpẹ́ Nàìjíríà máa wó pa wọ́n ẹ dẹ̀ tí wọ́n gbọ́ àwọn ìkà ènìyàn kan wà nílẹ̀ Yorùbá yìí o tí wọ́n fojú jọ̀rẹ́ tó dẹ̀ jẹ́ pé ọ̀tá pọ́nbélé ni wọ́n o etí mi gbọ́. tẹ́yìn bá rí wọn ẹ̀ ní èèyàn dáadáa ṣùgbọ́n ọ̀tá pọ́nbélé ni wọ́n ọ̀tá pọ́nbélé. àwọn tó jẹ́ epo jẹ́ iyọ̀ ní ìran ọmọ Yorùbá tó tún jáwọn gangan ní ọ̀tá fún ìran ọmọ Yorùbá tẹ́ ẹ bá dẹ̀ rí wọn èèyàn dáadáa lẹ́ pè wọ́n wà. Eléwúrẹ́ ní you know why some people kúkú òjijì ẹ lè mọ̀ ní tó ń pa ẹlòmíì kan kú ikú ẹ̀ sí ikú ẹlẹ́yà ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo yín mọ kinní kan lẹ́nìí ẹ mọ kinní kan jẹ́ kó dá yín lójú Yorùbá nation
ó máa dúró irrespect of anybody. Yorùbá nation máa dúró. Ó dájú ó jọṣẹ. Advice tẹ́mi kàn fẹ́ fún ẹ ni wípé advice tí mo fẹ́ fún ẹ ni pé ibi tó o dúró sí tètè dúró dáadáa jẹ́ ká mọ̀ pé eléyìí o èmi ń sọmọ tó sọ kò sí tó fẹ́ fi ṣe mí tí màá ní ìṣe Yorùbá nation mọ́ mo dúró o kò sí tó fẹ́ ṣe fún mi ó lè dùn mí mo lè pretend kí n ṣe Yorùbá nation yìí mo ti wọnú ẹ o mi ò ní padà àfi tí bá gbà á reality mo ń bẹ fún ẹ yẹn ìwọ ni kó mọ ibi tó o dúró sí mọ ibi tó o dúró sí mo máa ń sọ fáwọn èèyàn kì í ṣe pé mo fi ń fọ́nu tí n bá fẹ́ gbowó níbi tí ilẹ̀ kù lẹ́nu mo mẹ́ni tí mo lè pè má dẹ̀ gbowó owó tó jọjú owó tó dẹ́rù gbòsì wọ́n á gbé fún mi Ọlọ́run fẹnu kẹ́mi máa jáde máa sọ̀rọ̀ kẹ́ tó ṣẹ́jú mo ti bẹ̀ sí èmi náà ti èpè náà lè agbógbó àwọn tẹ́ ẹ jẹ́ pé fún ṣé pé ṣé wọ́n ti wá kú ni láti kú bọ̀ mo mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ lè pè náà ń jàyàn ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ képe kó jà wá àwọn tá a jẹ́ kò sí tó ṣe wọ́n náà ẹ kàn ṣẹ́pè náà ní ìdẹ̀ mọ́ gbádùn mi lọ yìí mọ́ náwó mo mọ àwọn tí mo lè lọ bá o ṣùgbọ́n owó tí màá gbà tí conscience mi ò ní jẹ́ kí n ní ìsinmi títí tí màá fi lọ láyé ìṣẹ̀dá mi ò ní jẹ́ kó dọ́dọ̀ mi. Ìjẹ́ ẹ bá fún mi níta bá fi lé lọ́ọ̀ tèmi ló máa jẹ́ àjẹmọ́nú mi náà tẹ́ mi lọ́rùn. Ìjọba àti fún mi ń sin ìsáàpáyé ìpariwo yín síta yìí sì ké bẹ́ẹ̀ bá fún mi dúpẹ́ náà ni ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan agbẹ́wò kan ọmọdúnkà bá gba ilé yìí ó yá bá wa yí ọ̀rọ̀ ẹ bá wa yí padà iléeṣẹ́ láyé àti ọ̀hún mi ní dánwò ìdí ni wípé ní ìtorí pé mo wá owó bọ̀ nítorí ẹ̀wọ̀ ní Yorùbá nation tí n bá débẹ̀ tọ́lọ́run lọ ẹ̀yọ́ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí aláàánú fún mi ó wu Ọlọ́run ni ó wù ní kì í ṣagbára mi pé mímọ̀ ṣe ni ó wu Ọlọ́run ní mo dẹ̀ appreciate ìṣẹ̀dá mi appreciate gbogbo yín pátápátá ṣùgbọ́n ẹnìkan ní sọ́kúnra mọ́lúkà yí ọ̀rọ̀ ìpadà gbogbo láyé wọ́n wà wọ́n sọ fún yín wọ́n wà níbi tí mo délé ní ẹ̀yìn gan mọ̀ kì í ṣàṣọdùn Ọlọ́run fẹnu kẹ́mi máa pákéjì ẹ̀ inú àwọn yẹn gan máa dùn bọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé ohun ayé abáyé lọ asán ni kò sẹ́ni tí ò fẹ́ràn owó mo lè sọ pé mi ò nífẹ̀ẹ́ owó báyìí kẹ́ dárówó náà inú mi á dùn ṣùgbọ́n owó tó máa ṣe okú pa mí owó tó máa gba àlàáfíà tí mi ò ní nísinmi ọkàn Ọlọ́run jẹ́ kí n bá wọn ní èmi nìyẹn láyé mi màámi ọmọlára pín mọ́ wọn ó ní kí n gbowó wọn kí n fi mu mínírààsì ó lójú owó téèyàn ń gbà fi mu mínírà màámi ilé gbárù rẹ̀ ìní gbà owó tó wá máa lé ẹ gan kiri ní tó ò ní nísinmi ò ní rest of mind bọ́ èmi ò mi ní dẹ́wò láyé mi Yorùbá nation yìí mo sọ fún yín kì í ṣèyàn Ọlọ́run fi sọ́kàn mi ní ìdí tẹ́ṣẹ́ níbi tí mo are dedicated wholeheartedly into it òun nìyẹn ó ní oyè ọdún tí mo ti ń là láì mo máa ń sọ fún yín many times mo máa ń là láì continuously ìgbà kan wà oríṣi alákànmọ́ náà fọ́dún mẹ́ta oríṣi kan tí ò lè yàtọ̀ fọ́dún mẹ́ta mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà náà tí ò sí yàtọ̀ tí ò tẹ́lẹ̀ tẹ́yìn tó change and as at today tí bá dédé bára mi pé mo wà nínú ìrìnàjò yẹn kò bà mí lẹ́rù ìdí ni wípé Ọlọ́run fúnra ẹ̀ ló sọ pé nìṣó ìdí tí mo ṣe protect orúkọ tèmi nìyẹn tí mi ò ṣe fẹ́ kí ohunkóhun kó borúkọ mi jẹ́ and I can proudly and boldly say it ìgbẹ́ nínú ìrìnàjò Yorùbá nation yìí kò mí tí ìrí ẹni náà tá jáde dání Ọmọlúkà gbá mi ó parọ́ gba oyè báyìí lọ́wọ́ mi mo ń sọ mo ń challenge yẹ jáde mo sọ Ọmọlúkà parọ́ gba oyè báyìí lọ́wọ́ mi ò ní ṣe é tí n bá nílò owó ẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ máa tọrọ tó bá tẹ́ ẹ lọ́rùn wá fún mi bó sì tẹ́ ẹ lọ́rùn di nǹkan ẹ̀ mú ìṣiṣẹ́ owó sí ọ lọ́wọ́ ṣùgbọ́n ìjọba para abẹ́rẹ́ pẹ̀lúrẹ̀ kan abẹ́ ṣe báyìí ẹ̀ mọ́wọ́ wá láyé ìṣe mi tòfí àpòà ìní ṣe é
torí pé kí ni mo mọ ohun tí mo gbé dání mo dẹ̀ mọ ibi tí mò ń lọ. Ọlọ́run téèyàn bá jà fún ẹ̀yà ẹ̀ téèyàn jà fún orílẹ̀-èdè ẹ̀ Ọlọ́run ló máa ń san èèyàn ní ẹ̀san ẹ̀ kì í ṣe èèyàn lásán ẹlẹ́san Ọlọ́run ni. máa tó pariwo Ọmọlúkà ó ti kọ́lé 10 ó ti ra mọ́tò 8 ó ti di mílíọ̀nìyà ó ti di gbá. Mo ti sọ fún yín kékeré mo ti sọ tẹ́rílẹ̀ kékeré tọ́lọ́run rà fún mi yẹn 1 plot yẹn lágbára Ọlọ́run ti ń bẹ́ tẹ̀mí ẹ̀ by next year máa bẹ̀rẹ̀ máa kọ́ máa kọ́ tẹ́lẹ̀ bá fẹ́ pokùnso kó lọ pokùnso next year yìí kò ní yẹ mí ní kú ikú kan ò nípa mi ikọ̀ tí máa kọ́ kò sí tó burú nínú ẹ̀ nínú Yorùbá nation mi ò lérò kó burú kò burú máa kọ́ ilé onílé ni mo gbé mo rẹ́ǹtì ẹ̀ mẹ́ láńlọ́ọ̀dù mi àlẹ́ náà ń lò wá ní tiẹ̀ èmi wà níbí kí n tó kó wọ tó ti lọ bá tí mo gbé dání rèé o sọ gbà sọ faramọ́ wọ́n sì gbà ọ́ faramọ́ déédéé mi ló ṣe kò sí ní mí lára ní o ṣe sọ báyìí pé mi ò lo microphone bó kígbe ní gbogbo wọn ló ń gbọ́ kò káyé kò kàn mí kò tún rárá tèmi mo ti sọ fún kí n tó dé ó dẹ̀ faramọ́ mò ń bẹ̀ẹ́ pẹ̀lú tí mo gbọ́ gbogbo ẹ̀yin dẹ́ ń wo fídíò mi pé tó o bá jẹ́ lóòótọ́ ló sì wà nínú Yorùbá nation tó dẹ̀ wù ẹ́ tó o sì dúró ń bẹ̀ tó o bá ní lágbájá ṣe báyìí tàbẹ̀dú ṣe báyìí o wá torí yẹn o fẹ́ lọ sẹ́gbẹ́ tàbí o fẹ́ yẹ o fẹ́ ṣe o mísì ayé ẹni o ẹlòmíín bọ̀ wá take over ibẹ̀ I am telling pẹ̀lú tí mo gbọ́ lẹ́ni tí mo rí mò ń sọ lé fún ẹni wọ́n yabọ̀ wọ́n á ya dé ẹ̀ wá bà ẹ́ má try kó o fẹ́ fà sẹ́yìn tó o bá fà sẹ́yìn ẹlòmíín máa gbà wọ́n á gbà yí ẹ ni mo sọ fún ẹ wọ́n wá gba Yorùbá nation yẹn then you will be nowhere to be found. Dúró lórí ẹsẹ̀ èmi dúró ẹsẹ̀ sí ṣe máa yẹ mo dúró tán ẹ wo ẹ jẹ́ mi bẹ̀rẹ̀. Ẹ̀yin tí a bá fẹ́ kọ́ńtàtì mi nọ́mbà tí mo paste sójú fọ́nrán yìí kẹ́ ẹ pè 07046092484. Ẹ má pè mí dàrẹ́ ibi sí WhatsApp mi gangan mọ́ ẹ bá pè sí ìbí pé wọ́n ti há ẹ o wọ́n ti há o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ God bless you. Yá aṣọ ṣíṣe màmá rẹ̀ òkú olówó ọdún 3 òkú olóòsì oṣù 3 òkú ọlọ́mọ àṣeéṣe tán òkú ọlọ́mọ àṣeéṣe tán ni o òkú ọmọ àṣeéṣe tán ni o òkú olówó ọdún 3 ṣé ó jọra àbí ó jọra òkú olóòsì oṣù 3 òkú ọlọ́mọ àṣeéṣe ni gẹ́gẹ́ láńgẹ́lì gbé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́. Màmá Ìgbòho sùn re o gẹ́gẹ́ o gẹ́gẹ́ gẹ́gẹ́ láńgẹ́lì gbé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ o. Ẹ̀rí bá sọ̀rọ̀ ṣe fi tiwa. Oríṣi kan ni wàá rí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Aláyé sọ ìfàsọ méjì aṣọ kan ni mo fẹ́ ní gbogbo ilẹ̀ Yorùbá aṣọ kan ni o fìlà kan aṣọ kan ni kòkó méjì. Ẹ gbà yìí ni màmí ẹ gbà yìí dọ́gbà alẹ́ yín ni ẹ dán títí dọ́gbà alẹ́ ni. Igbó ní gbó báyìí là ń gbóhùn sókòdì ló màmí àwọn ọ̀tá yín tó ní kẹ́ ẹ má rẹ́rìn ayọ̀ inú igbó láti máa gbúrò wọn. Mo sọ ọmọ ní màmí ò sí nílé mo mọ àwọn tèmi yàtí queen màmí bùnmi wà Jésù nígbà mi. Mo dẹ̀ ti sọ fún yín òòrè very shikini money. Àwọn kan wà wọ́n fẹ́ rà tí wọn ò lówó o bó jẹ́ 20,000 bó jẹ́ 10,000 sẹ́ǹdì ẹ̀sán Ọmọlúkà bá mi pín méjì ìgàn méjì bá mi pín fáwọn èèyàn ọlọ́pàá 4 káwọn náà rí lò kán fi bẹ̀ sọ́rùn kò wọ́n very cheap and cheap straight from factory adáfún yín màmí wọ́n bá mi gbé dé lódìdí ní òòrè olóyè fúnra ẹ̀ ló give order ó ní ó yá ìyá kò gbọ́dọ̀ ó yá dá Ọmọlúkà lóhùn òòrè ó ti dé. Ẹ̀yin tẹ́ bá wà lẹ́kìtì ẹ má pè mí ẹ lọ pé bàbá Èkìtì ẹ̀yin tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ ẹ lọ pa àwọn tèkó lọ́yọ̀ọ́ lógùn lábẹ́òkúta ẹ pè wọ́n o èmi tí mo bàdá ní
Ondo State lèmi jókòó mi sí ẹ̀yin tẹ́ bá wà lóńdó State tẹ́ bá nídìí ní kẹ́ pè mí ẹ̀ẹ́dẹ̀ sanwó mọ́tò tẹ́ máa fi gbà orí tóbi tó bá mọ̀ Ọlọ́run fún ẹ lórí ọ̀fẹ́ láì gangan yóò ti tó kò ní Ọmọlúkà bá mi pín fún àwọn èèyàn 3 tàbí èèyàn 4 lọ́pàá 3 máa pín fún òun rè kò wọ́n very cheap ìwọ sáà kàn sí mi fìlà rè very cheap so ọjọ́ yẹn Nàìjíríà máa mọ̀ pé yes rẹ́rẹ́rún àwọn tẹ́ ẹ̀ bá tí mọ̀ ṣe kí n gbèsè ti Tinubu ń bọ̀ o bàbá wa Tinubu òkú ìyá ẹ̀ lábẹ́ ṣe yẹn o màmá ẹ̀ náà ní màmá gbogbo Yorùbá Tinubu ti ra àkàrà tiẹ̀ kódà agbádá ló fẹ́ fi rán ẹ̀mọ́ bó ṣe lọ. Màmí Bùnmi wà. You see, God bless you. Thank you so much. Màmí Bùnmi wà. Fọlákẹ́ Gold, thank you. You are welcome. Tinubu ti ra aṣọ tiẹ̀, Gbàjá ti ra tiẹ̀, MC ti ra tiẹ̀, gbogbo wọn náà ti rà. Àǹkárá yìí, oníkàlùkù ti ra tiẹ̀, àwọn Òṣùpá, àwọn Awon, Wàsíù Àyìndé Màṣá, gbogbo wọn ló ti ra àwọn Pàṣọ, àwọn Kọ́rẹ́ǹsì, gbogbo wọn náà ti ra àwọn Òbésèré, àwọn gbogbo wọn pátá náà ti rà, gbogbo wọn náà ń bọ̀. Reality lẹ́gbọ́n yín bẹ́ẹ̀ máa mi tìtì ìbò ó máa gbà lẹ́jọ́ ó ní Tinubu ti ra tiẹ̀ pa 10 ló rà ó fẹ́ fi máa agbádá tó máa ń délẹ̀ ni mo mọ̀ gbà tó rà á so tètè ra tiẹ̀ àwọn tí ò rówó rà Màmí Ajíbọwọ́ bàjẹ́ ẹni tẹ́ fẹ́ kó balẹ̀ wá ìyìn sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin tá a lọ́wọ́ fún lórí ọ̀fẹ́ ẹ kàn sí mi bójá gangan sanwó ẹ̀ lójú yín báyìí láti máa pín fáwọn tá a bá fẹ́ fún very cheap ojú tó lè afford if you can afford to give out 20,000 naira you can buy this at least 2 or 3 of it tá a dẹ̀ báyìí pé fáwọn tó bá yẹ ká fún a fẹ́ fi aṣọ yìí a fẹ́ fi bọ̀ bá gbogbo ilẹ̀ Yorùbá ní kí wọ́n wọ aṣọ òkú ìyá Ìgbòho kò pé méjì direct from factory ní bó ṣe wà yẹn kó o ṣe fẹ́ ní pọ́ọ̀dì direct ló jáde fáàtì lẹ́gbọ́n yẹn reality Ọmọlúkà ni mò ń jẹ́jọ́ kò ní ju bẹ́ẹ̀ lọ mi ò fẹ́ bẹ́ gbogbo ẹ̀ fún yín tán ṣùgbọ́n tí mo sọ tí mo tún padà repeat dúró sáyé ẹ àwọn kan ń yabọ̀ wọ́n wọnú Yorùbá ẹ̀rù àgbà ẹ àyà ẹ á já ṣùgbọ́n mo bẹ̀ ẹ́ ni dúró sáyé ẹ o bàbá Èkìtì dúró sáyé ẹ o má mi o àṣeyọrí ọmọ Yorùbá dúró sáyé ẹ mọ́ mi masberi àgbogbo yín ẹ dúró Lady K Ajaquin Dr. Zabi Yajoyajo bàbá àròpọ̀ ọmọọba Adéjọkẹ́ kí lorúkọ Àmọ̀tẹ́kùn àti mélòó ní mẹsẹsẹ fẹ́ ròyìn nínú yín ẹ dúró sórí ọwọ́ yín ìyá mi ìyá jagun gbogbo yín pápátá òmẹyọ ẹ dúró wàláì tẹ́ ẹ bá dúró àwọn tó ń bọ̀ yìí tí mo gbọ́ tí mo rí tá bá dé wọn ti ẹsẹ̀ gbẹ o ò ní relevance òótọ́ ni mo sọ fún yín it's just an advice mi ò ní lè sọ ju bẹ́ẹ̀ lọ mi àti Yorùbá God bless you màmí Yorùbá wí ẹ dúró gbogbo yín ẹ dúró tẹ́ ẹ bá dúró a ní sọ dáadáa nù o kọ́rọ̀ wa má lọ dàbí ọ̀rọ̀ láìtán tó sẹ̀rẹ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ nù kò ní ju bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mò ń jẹ́ o tó o bá fẹ́ kọ́ńtàtì mi fáṣọ Ondo State ẹ má pè mí látọ̀dá state omi ò lè ṣe wàhálà àti máa sẹ́ndì ẹ̀sìn mọ́tò 070-4609-2484 ẹlẹ́ẹ̀kan sí 070-4609-2484 WhatsApp nìkan ni o ẹ pè mí ẹ request fún ti yín tó o bá lówó tó fẹ́ fi rà ṣáà request a lè ráwọn tó máa sanwó ẹ̀ máa mọ̀ pé ìwọ náà ní tó bá wà available á sẹ́yìn sí ẹ̀ kò gbà tó bá wà ní mo sọ o kì í ṣe pé ká máa pè mí ká máa disturb mi pé mi ò rówó raṣọ ẹ fún mi láṣọ tí ò dẹ̀ sí ebi gan ò tí ì ra tèmi mi tí lẹ́yìn ara tèmi gan fún mi wọ́n pé ó lẹ́ni tó kówó lẹ̀ tó ní ká lọ fi kó eléyìí ó wà ńlẹ̀ o bẹ́ẹ̀ nídìí 10 ó wà ńlẹ̀ bẹ́ẹ̀ nídìí 20 ó wà lọ́wọ́lọ́wọ́ ó wà lọ́wọ́ mi mo kàn mẹ́yọ̀ kan wá hàn yín ó wà ńlẹ̀ bíbá so bó ṣe jẹ́ nìyẹn Ọmọlúkà ni òun jẹ́ kò ní ti bẹ́ẹ̀ lọ thank you God bless you ẹ bá mi kọ́ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ìbùkún ó yá máa kọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́pù màámi bùn mi wà
help wọn Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email widowla55@gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.